Naam, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala. Naam, abawa àgbà Maulana Asadul Wa'izin lérí ọ̀rọ̀ tí ń lọ ní gbogbo ayé lérí social media nísìn àárín nǹkan kan rán mọ́ ju mọ̀ọ́dún tí ẹgbẹ́ kalẹ̀ tí gbogbo ayé ń sọ̀rọ̀ lérí ẹ̀ lọ. Pàápàá jùlọ ní ìlú Ìlọrin tá a wà yìí, gbogbo every angle, kódà every junction, every àdúgbò kọ̀ọ̀kan mọ̀ọ́dún yìí náà ní kálukú ń sọ̀rọ̀ ní eré ẹ̀. But àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́, à ń rí ọ̀pọ̀lọpọ̀ ìpè, à ń rá àwọn tí wọ́n ń pè wá, wọ́n mẹ́sẹ̀jì dáadáa. Kódà à ń rẹ́ lómi náà tóun náà ń rí wa tí wọ́n wá ń sọ fún wa wípé ẹ dákun lérí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí, ẹ já ṣe sùúrù lérí ọ̀rọ̀ yìí, ẹ bá wa bùn àlùfáà ní bàbá wa Atayese, ẹ bá wa bùn ń sùúrù lérí mọ̀ọ́dún tí ń lọ láyé yìí, ẹ já ṣe sùúrù torí kí àlàáfíà àti ìṣọ̀kan kó lè reign nínú Islam. So àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ yìí ni èmi fẹ́ kí á mú ọ̀rọ̀ wọn lò lálẹ́ yìí pẹ̀lú ìjókòólẹ̀ Maulana Asadul Wa'izin. Àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ tí wọ́n pèpè fún àlàáfíà, wọ́n pèpè fún ìfẹ́, pé ẹ jẹ́ kí ìfẹ́ reign, kí àlàáfíà reign láàrin wa, kí á dẹ̀ ṣe sùúrù lérí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní àgbáńlá ayé nísìnyí. Bàbá, láàrin ìṣẹ́jú tí yóò mọ níwọ̀n, ẹ dákun wá fẹ́ kí ẹ bá wa àdírẹ́sì ọ̀rọ̀ yìí, a sì fẹ́ kí ẹ bá wa àdírẹ́sì àwọn olólùfẹ́ lérí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, pé àlàáfíà la fẹ́ nù Islam, àwọn fẹ́ kí ìjọ kan ó rè láàrin àwa tí à ń jẹ́ àlùfáà òǹdáwà. Alhamdulillah, akí Ọlọ́run, a sì kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ látòkè délẹ̀ pé Ọlọ́run kó máa san wọ́n ní ẹ̀san olóore. Àmín. Èyí tí ó sọ̀rọ̀ lórí èyí àkọ́kọ́ ńbẹ̀ ni wípé ó tó kí àánú ìsìlámù ó ṣèyàn, ó tó bẹ́ẹ̀ kí àánú ìsìlámù ó ṣèyàn. Kí ni ó mọ àánú ìsìlámù ṣèyàn ni pé pàápàá jùlọ ní ọ̀dọ̀ wa níyàyín láti bí yìí dé gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá tó ti yé báwọn. Èyí tí ó jẹ́ àánú tí ó ṣèyàn ní ìsìlámù ni wípé ìmọ̀ ó ti yé báwọn kò válù púpọ̀ nínú ìsìlámù tí à ń ṣe yàyín. Ntọ́ fálù yàyín ni ọ̀nà bó ni a ti gbára wa, bó láti gbára wa wálẹ̀, bó ni a ti sọ̀tẹ̀ ara wa, ó ti yé bó láti jára wa bọ́. So òun lọ́fà tó já sí wípé gbogbo orú nǹkan tí ó ṣẹlẹ̀ yìí, ó rí pé gbogbo ọjọ́ tí a ti máa tírìtì àwọn topic kọ̀ọ̀kan àti ìbéèrè tí àwọn èèyàn máa béèrè àwọn azílà wọn wípé a béèrè nǹkan báyìí tí nǹkan báyìí báyìí kí ni ọ̀rọ̀ kí lọ́lọ́run sọ bí nǹkan báyìí, ṣé nǹkan báyìí ṣé ẹ̀tọ́ ni àbí èèwọ̀ ni àbí nǹkan kan ni. Níjọ́ táwọn èèyàn ti máa béèrè láyé àtijọ́ tá a ti ń ṣe halkọ́ wa yìí, gbogbo halakatu wa tá ń jókòó lẹ̀, kò sí èyí kan nínú halkọ́ wa tá a dájú ẹ̀kọ́ ẹnìkan. Mọ̀ọ́dún tá a bá gbé kalẹ̀ láti mọ̀ọ́dún tá a bá gbé kalẹ̀ òun láti tírìtì, tá a bá tírìtì mọ̀ọ́dún yẹn pẹ̀lú mímọ̀ èyí tí Ọlọ́run fi mà wá láfi tírìtì ẹ̀. Mashallah. Wá tírìtì mọ̀ọ́dún kan lágbárí àfi kí á mú ẹ̀rí. Gbogbo ayé náà ṣe máa yẹ pé kò sí ọ̀rọ̀ tí ń bá sọ láyé àfi kí n mú burhanu ẹ̀ wá. Kódà yẹn tún máa fi ń kún pé halqatun ilmiya dirasiya thaqafiyya. So kíní yẹn à ń pákéjì kíní yẹn lọ bẹ́ẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ń jẹ àǹfààní ń bẹ̀. Yẹtọ̀ da stand bẹ́ẹ̀ kọ̀dà sí nǹkan tí èèyàn fẹ́ fi mímọ̀ tí èèyàn lọ kí n lè kéwu ṣe tójú bá wọn lọ. Bọ̀tìgbà mi ń bẹ tọ́já sí wípé èèyàn lè wí nǹkan mi kẹ́lòmí orí ọ̀nà mi yàtọ̀ fún tí ẹni yìí wí. Amúrú ọmọ Umar bin Abdul Aziz tó jẹ́ khalifa ẹlẹ́ẹ̀karùn-ún ní dáwùlà nínú àwọn khulafa urashidin, òun ni wọ́n fi ṣe khamisul khulafa urashidin. So ó wá sọ ọ̀rọ̀ kan, ó ń la yazurruni ọgbọ́ la yazurruni anna ummata Muhammadin lam yakhtalifu. Ó ní kò ní dùn máa kí àwọn àjọ ànábì ọmọ yapa lórí ọ̀rọ̀ mímọ́, lórí ọ̀rọ̀ Islam, lórí ọ̀rọ̀ sẹ̀ríà, lórí ọ̀rọ̀ fíkíù. Ó ní bọ́n bá gbọ́ wípé wọn yapa, ó ní kí ẹdùn máa tó bá jẹ́ ọ̀rọ̀ fùrúà tí è sọ̀rọ̀ usul,
Na'am. ó ti bá wọn ó lè hannahum law lam yakhtalifu lam takun rahma ó ní tí wọn bá ti yapa ẹnu kún wọn máa ṣe fanfa kele òní ní tèmi rí ni kele òní bẹ́ẹ̀ mi ṣe rí ni kò ní jẹ́ ìkẹ́ fún àwọn àlùmọ̀ tí ń bọ̀ wá so ikhtilafu yẹn ti wà káwọ́ tó dáyé gbogbo àwọn àhìmá rahmatul lil umma wọ́n ti ń bá ikhtilafu yẹn bọ̀ ti pẹ́ bẹ́ẹ̀ bí wọ́n ti wá ń lò ó bọ́ nù ni eléyìí ó ní mo gbẹ́sẹ̀ lé nǹkan báyìí tọ̀hún ní mo gbẹ́sẹ̀ lé nǹkan báyìí ó ti ọ̀rọ̀ mi bẹ tó yẹ pé gbogbo àwọn sàhábà lè lọ àwọn ulama ul-fiqh wọ́n lè lọ pé báyìí ni gbogbo wọn lọ kọjá pé ẹnìkan ṣoṣo náà ni ó khalafa wọn pé gbogbo bí tẹ́yẹ lọ ni wọn lọ́bẹ̀ wallahi al-azim gbogbo wọn kò sí ìtọ́ bára wọn jà mẹ́ Masha Allah ó ti yé wọn kò sí ìtọ́ bára wọn jà mẹ́ Imamu Abu Hanifa òun kì í ké kunut níbi ìrun àsùbá kì í ké kunut ó lọ́dọ̀ tó òun yẹ ké so ti gẹ́tì báyẹn Imamu Shafi'i òun a máa ké kunut níjọ́ tí Imamu Shafi'i dé níjọ́ tó dé Kúfà níbi tí ìmáà tí wọ́n sin Abu Hanifa sí ó ti yé báwọn mọ́sálásí kan bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níjọ́ tó débẹ̀ ó wá fẹ́ kírun àsùbá fún wọn kò ké kunut wọ́n wá bí pé èsè tó ké kunut oníbẹ̀ ni ó ní àyè tá a wà yìí Imamu tó ní àyè yìí Imamu yẹn ó ní kọ àfáwà àgbà tó láyè yìí ké kunut òun wá fífi kunut yẹn lẹ̀ òun fi ṣe àpọ́nlé wọn wọ́n bí Ahmadu wa máa ń bàlí Imam Maliki tí ó bá ń lè sàlùwàlá lọ́dọ̀ tiẹ̀ tó ti sàlùwàlá tán nǹkan wá bù lọ́wọ́ ẹ̀jẹ̀ wá jáde Imam Maliki yóò máa lọ kírun bẹ́ẹ̀ yóò kàn nù ẹ̀jẹ̀ nìní yóò sì lọ kírun bẹ́ẹ̀ lọ́dọ̀ Ahmadu wa máa ń bàlí ó ní tó bá yẹ mú ẹ̀jẹ̀ jáde lẹ́yìn ìgbà tí a bá sàlùwàlá tán àlùwàlá ti bàjẹ́ nù àfi ká tún àlùwàlá ṣe Maliki ní kò bàjẹ́ wọ́n wá bí Imam Ahmadu wa máa ń bàlí wípé ká tiẹ̀ wá pé Imam Maliki tiẹ̀ wá ń bẹ láyé ńgbọ̀ wá wà láyé òun sì ní òun ní ọ̀sẹ̀ ìmáàmù ó ti wá sàlùwàlá tán ẹ̀jẹ̀ wá jáde lọ́wọ́ rẹ̀ ó nù ẹ̀yin ò sì farama nínú mọ́sẹ̀ àbí inú mímọ́ tí inú àgbọ̀yì tọ̀dọ̀ tí ẹ̀yin ò farama bẹ́ẹ̀ báwo lẹ́ wàá ṣe òun ní ó sì ṣe ìmáàmù fún yín ẹ̀jẹ̀ ẹ lè tò lẹ́yìn rẹ̀ kírun ó ti báwọn ó ní kí ló dé kayfa la uzalli khalfahu kí ló dé ní tò lẹ́yìn rẹ̀ kírun ńgbà tó já sí wípé tí òun gbẹ́sẹ̀ lẹ́nu ni ó ti báwọn èyí tẹ́mi gbẹ́sẹ̀ lẹ́nu Ahmadu wọn máa ń balẹ̀ lóhun ọba Maliki lọ mẹ́ẹ̀ wọ́n ya para wọn àmọ́ ní tòun ti bẹ́ẹ̀ òun ó kírun lẹ́yìn Maliki kò da irun rú fáwọn méjèèjì kò da irun rú fáwọn méjèèjì but lọ́dọ̀ tiwa níyà yẹn problem tá a ní ni wípé mọ́lá kọ́sìm àwọn èèyàn kì í jẹ́ pé mòdù tá a gbé kalẹ̀ nípa ọ̀rọ̀ ọ̀sájà yìí mòdù yẹn kọ́ ló dá wa lálẹ́ o mòdù kọ́ ló dá wa lálẹ́ wallahi làásìm nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a sì fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọ́n mọ̀ mòdù yẹn kọ́ dá wa lálẹ́ because mòdù yẹn àwọn tó jẹ́ onímọ̀ tí wọ́n fẹ́ dá sí wọn à lè dá sí mọ́. wọ́n padà dákẹ́. wọ́n kálukú padà dákẹ́ ni. torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jáde èmi gangan ni wọ́n wá àtàkì kì í ṣe mòdù mi náà àtàkì. ṣe to understand. àgbọ́yé bàbá. so èmi gangan náà àtàkì kọ́ dá ta ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáde ńlẹ̀ yìí láwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. o ti yé báwọn mòdù yẹn kọ́ ni wọ́n àtàkì àwọn tó tírìtì mòdù yẹn ń bẹ. lọ́tọ̀ ọgbọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ọ́dún yẹn kọ́ ni wọ́n tiriti àtàtì bàbá Sheikh Ahmad kí la ń pè é Adam Yahya Al-Fulani títí tí wọ́n fi dé àti àlùfáà wa àgbà Imam Redo Kwara bàbá Ọláyíwọlá tí wọ́n fi dé tí àwọn fi tiriti mọ̀ọ́dún yẹn. gangan. so to understand. tẹ ṣàlàyé rẹ tó kílíà. ó kílíà so n ta n pè ní ikhtilafu nìyẹn o ti yẹ ikhtilafu ni wípé èmi ibi tí lágbájá lọ ni èyàn bá dúró mbẹ èmi dúró sí àyè ẹ̀rí mi sì ní. àmìyàn ẹ̀rí tèmi ni àmìyàn ò ní pé ẹni tí ó sọ̀rọ̀ àkọ́kọ́ ni káwa ni lọ́sí ni báyìí ni ó gbá wo ni ká bẹ̀rẹ̀ sí àtàkì rẹ̀ so kìíní yẹn ni problem tí a ní lọ́dọ̀ tiwa ní àyè so nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé eléyìí fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan hàn wá ó dẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ ntí oruju àwọn nǹkan tí ṣubú àmẹ́mbẹ̀ fún wa ó jẹ́ kí kíní yọ. ìmọ́lẹ̀ tàn sí nǹkan hàn bàbá ọ àbáná rẹ̀ nǹkan hàn bàbá a rí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu jẹ́ ta yìí ọ̀pọ̀lọpọ̀ àfà kọ́dà ta ọmọ Markaz tọ́já sí wípé nínú ọ̀rọ̀ yìí tí mo mọ ipa àìdá tí ọ̀pọ̀lọpọ̀ wọn kó lórí ẹ̀ àmọ́ tí wọ́n gbà lérò tó tún jọ Markaz gan bẹ́ẹ̀ni tá a sì jọ ń bẹ ń lu yìí náà. Markaz kan náà sì ní wa. Markaz kan náà ni wa. ká tó wá sọ ẹni tí kì í ṣe ọmọ Markaz.
so gbogbo ẹ̀yin kò wá sí ẹyọ kan rẹ̀ tọ́lọ́hun ò tú àṣírí rẹ̀ kò sí ẹyọ kan tí mi mà lọ́wọ́ ajé kí n padà wá mà nígbà mo tó débẹ̀ mo dùn ilé mi ń pè ilé mi fi ń lọ nígbà mo wá débẹ̀ tí wọ́n rí àwọn àṣírí ẹnìkan ń pè mí ká ẹ wo lágbájá wọ́n ka àwọn márùn kan fún mi inú margas bẹ́ẹ̀ ni bàbá pẹ̀lú àìdá àti tí ọ̀dà tó ń kálukú wọn ṣe lérí ọ̀rọ̀ yìí tí mo fi ó kọ wọn mo yá fi ó kọ wọn fọlọ́hún. ẹ fi ṣe sàrà. o ti yé báwọn èmi yìí ti fi ilẹ̀ wípé Mọ̀lánà Sheikh Adamu lọ́jọ́ kọ́ wa o ti yé báwọn àdàbí tí wọ́n fi kọ́ wa àwọn ọmọdé àfọ́n kálukú. wàláì tàláì. so to understand mo wá rí i pé mo dùn tá n tírìtì kọ́ mọ́ àwọn nǹkan ti pọ̀ nínú ẹ̀ tọ́pọ̀ léríṣiríṣi o ti yé báwọn ọ wá jẹ́ kémi náà mọ Ọlọ́run fi ó jẹ́ mọ ọ̀tá nínú ọ̀rẹ́ so to understand Ọlọ́run fojú àwọn àṣebí hàn àmọ́ àwọn kan bẹ tọ́já sí wípé a gbọ́dọ̀ máa dúpẹ́ fún wọn ní gbogbo gbà nínú àwọn àgbà tó wọ́n jọ mọ́ríkàtì náà tí wọ́n sì jẹ́ ní ire púpọ̀ àwálù wọn téèyàn gbọ́dọ̀ kọ́kọ́ pé a gbọ́dọ̀ dúpẹ́ fún ẹni yìí ó ti yé báwọn òun náà ni Alhaji wa Sheikh Abdulkadir onílé márùn. adamallahu hayatahu. ṣe àwálù pé wọ́n kọ́kọ́ dúpẹ́ fún yàn a tún fi àsìkò yìí náà pé à ń dúpẹ́ fún wọn. ẹ ṣeun bàbá. kọ́lọ̀ mọ́sàbá wa san lẹ́sàn rẹ̀ pẹ̀lú àníyàn rẹ̀ àtàníyàn dáadáa tí wọ́n ní láti ara Sheikh Adam dédé baba mudiru dédé tiwa náà tó jẹ́ ìfẹ́ tí ọmọ bẹ́ẹ̀ ni Mawlana Wasirul Markaz Mawlana Sheikh Adam Yahya Al-Fulani Imam Dar al-Hijra gbogbo bí wọ́n bá wà báyìí Ọlọ́run jí wọn bẹ pẹ̀lú àlàáfíà albarkola Muhammadu Rasul má fi nǹkan kan sí wọn bàbá náà tàn mọ́lẹ̀ tọ́pọ̀ ọgbọ́ wọ́n tan ìmọ́lẹ̀ tí ọ̀pọ̀ ọwọ́ ajé àmà wípé ọ̀rọ̀ ti kú ọlọ́rọ̀ mọ̀ọ́dù kọ́ làwọn èèyàn fẹ́ tírìtì lára wa. ó ti yé wọn àwọn èèyàn ń tírìtì babalágége lára wa lọ́tọ̀ wọ́n ń tírìtì mùdírù lára wa lọ́tọ̀ tọ́ ẹ kọ́rọ̀ mọ̀ọ́dù ni bí àwọn ti bí bàbá Sheikh Adamu yà á ṣe tírìtì mọ̀ọ́dù bí wọ́n ti tírìtì ẹnu àmẹ́lòmí ò tírìtì mọ̀ọ́dù mọ́ ó ti yé babalágége ní tírìtì lára Atayese èyí òun náà ọbẹ̀ kọ́lọ̀ ń bá wa san bàbá wa Sheikh Adamu Yahya bàbá Imamu rẹ̀ dúkúara kọ́lọ̀ ń bá wa san àwọn àlẹ́sàn olóore tatuni afa agba sahibul bayani wa tibyan babalalagbado Ọlọ́run má fi nǹkan kan ṣe Mawlana sahibul bayani wa tibyan ẹni rí ni wọn aṣáájú rẹ̀ ni baba wallahi alazim bẹ́ẹ̀ ni baba lọ́jà tuntun Sheikh Abdul Fattah Sheikh Abdurrahman Yasin aṣáájú rẹ̀ ni wọn so wọ́n lọ bẹ́ẹ̀ so ó bu àwọn tatuni baba wa àgbàláyé gbà mí ránṣẹ́ Hamza so Ọlọ́run mọ́sá jẹ́ kí a àbá wa wọ́n pọ̀ bẹ́ẹ̀ àbá tó yẹ pé èèyàn lè dárúkọ wọn tán la yuhsawna adada a lè kà wọ́n tán Ọlọ́run mọ́sá kó bá wa dúpẹ́ fún wọn bẹ́ẹ̀ làwọn àlùfáà wà ní òkè Agodi náà sẹ́rí àwọn gbogbo àwọn tá a wí tí èèyàn tá a bá sọ̀rọ̀ kan tí wọ́n bá rí nǹkan míì yàtọ̀ sí ń tá a wí ó ti bá wọn àwọn tìrìtì nǹkan ni wọn ní tí táyé ṣe mú lọ́wọ́ yìí èyí náà àwa náà tún rí yìí níta ń pè ní mímọ́ ó tún wá ku àwọn kan náà bẹ́ẹ̀ tó yẹ pé àyọ̀ ọgbà wa ti máa dákọ wọn ni táwọn náà jẹ́ ẹni rẹ̀ ọlọmọsàbà wa sanwó lẹ́sàn rẹ̀ kó ìsàn àwọn olólùfẹ́ wa náà tí wọ́n ń wò wá tí wọ́n máa ń wò wá àwọn fáǹsì wa àwọn olólùfẹ́ wa tí wọ́n ń tẹ̀lé wa táwọn náà understand gbogbo nta ń sọ. wàláhì tàláhì tí wọ́n gbọ́ yé tí ń sìn yé wọn. mo sọ kíni kan fún ọ mo ní kò sí ọ̀rọ̀ kan tí ń sọ láyé kọ́kọ́ ní sọ̀rọ̀ kí n sọ̀sọ́kùsọ. bẹ́ẹ̀ni. ní sọ̀rọ̀ kí n ṣe kíni kí n sọ̀sọ́kùsọ. ó dọ̀ ta yín gan mọ̀ pé wíwí kúwì. ó ti yé. wàláhì. so ẹn tí mo bá sọ ni tó bá ti máa gbé kalẹ̀ ni ó ti yé báwọn fùrúù ni kò ní jẹ́ òṣùlù. Masha Allah. ó ti yé. orí fùrúù ni a ti máa wá yapa lélẹ́yìn ni mo lọ báyìí kò sí ọ̀rọ̀ tí mo sọ láyé tí mo tún ọ̀rọ̀ lu alukurani wípé níta alukurani wípé yóò rí bẹ́ẹ̀ rí gbogbo àwọn tó bá máa wo program mi wọ́n rí bẹ́ẹ̀ wípé mo máa tírìtì tọ́pìkì yẹn pẹ̀lú mímọ́ àti ọ̀rọ̀ àwọn àfa báwọn àfa àti tírìtì ẹ̀ lánàá tó ti wà lákọọ́lẹ̀ là ń gbé jáde là ń kà là ń gbé jáde. ẹni tí bá ṣe ń katira yóò ṣe máa rí gbogbo ẹ̀ so bí àwọn eléyìí wọn ti rí nu àmọ́ wípé lágbájá ha ń dàlúrú ha ogun nìkan mọ̀ọ́dù ó ti kú ọlọ́rọ̀ mọ̀ọ́dù ó ti dọ̀rọ̀ nǹkan mi. ẹni ẹlòmíì ń tírìtì ọba alágége lára yín. lára wa. ẹlòmíì ń tírìtì mímọ̀ tọ́lọ́run fún yín lára yín. lára yẹn ẹlòmíì gan inú ọkàn ẹlòmíì tí ò da
tí n bá sá ti sọ̀rọ̀ ṣé lágbájá ló sá sọ̀rọ̀ kò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan tí mo wí gan ṣé Jaqman ló sọ̀rọ̀ àgbọ̀dọ̀ ta kọ́kọ́ ta kú ná. àní jẹ̀mọ́ wa Jaqman àsálàtù wa ẹlòmíín tírìtì àsálàtù wa lásán lọ́tọ̀ àsálàtù ní bínú lára wa. wàláì. so tọ́ba wa rí báni irú àdáwà yẹn ò lè tán so àwa dẹ̀ ti máa wí pé irú èyí wọn ò lè ṣe kíni irú àdáwà wọn ò lè tán ọgbọ́n tí wọ́n ní ìjà lára kì í tán bọ̀rọ̀ torí mi wò pé ńgbà mo wò mo wá rò ń jẹ ní àdákọ́ni sọ fún yín mo wá wò pé àwọn pípù yìí tí wọ́n ń bínú tí wọ́n ń ṣe àtàwọn tí ń ṣe nífàkù lábẹ́lẹ̀ kí ni nǹkan tí ń ṣe wọ́n gan kí ni wọ́n rí ṣé owó ni mo ní nísìnyí tó ju tí wọ́n lọ. àbáyé pé bẹ́ẹ̀ mo lówó mo owó kan mo ní ṣé ọ̀tọ̀ understand. àgbọ̀yé sá. báwọn ọba máa bí èmi ti máa ṣé mi ò máa bí mo ṣe máa ní. adira wa tán. àbí kí ni nǹkan tí mo ní tó wá di pé ṣebí tí yàn bá lówó wọn máa bínú yàn ní àfa kan tó jókòó lẹ́gẹ̀ẹ́ mi wá ní owó nìkan kan máa bínú ìbọ́lọ́hún ti ṣe yìí náà tẹ̀ ń wí tí ń sì ń jọra wọn yìí tẹ̀ ń rí gbé yìí ó ti yé báwọn èyí wọn náà ìbínú èyí wọn gájọ owó lọ bọ́bá yẹ kó lẹ́ bá nínú wọn ní bínú yìí wọ́n tún pè yín tí wọ́n pè yín mòlúdì ni wọ́n sì fẹ́ gbowó lọ́wọ́ yín àmẹ́nu tẹ̀ ń ná yìí náà ní mímọ̀ yìí èyí wọn gan tó àti àgbékalẹ̀ tọ́lọ̀ ń fún yín yìí àti làákàyè tó fún yín tẹ̀ fi ń gbé lẹ̀ yìí èyí wọn náà tó kún bínú yìí wọn lẹ́yìn kan yẹn inú àwọn tá a ṣàdúrà fún ọ̀rẹ́ mi olólùfẹ́ mi Sheikh Ishaq Jibril tọ́jẹ́ mísánà nasfati tanke brush ọlọ́mọsàbà wa sanwó-ẹlẹ́ sanre Sheikh Mawlana Dr. Juma Adam Abdullahi Ali Ilori ọlọ́mọsàbà jẹ́ kí á rí wọn pẹ́ so bí o ti rí nù kí àwọn olólùfẹ́ wa kí wọ́n èmi ti wá sọ pẹ̀lú ògo Ọlọ́run wípé Ọlọ́run ti fún mi mọ̀ mo ti mọ̀ ó ti fún mi ní àwọn àṣírí tí ó fẹ́ kí n rí gbọ́dọ̀ ti rí àwọn àṣírí náà pẹ̀lú ògo Ọlọ́run àti yọ̀ǹda ná Muhammad ó sì báwọn kò ní dá wa dúró kí a má lo ntúluwa fún wa ntọ́lọ́run fún wa kí a wá lò á lò àmọ́ èyí tí èyí máa retí ni pé anytime tí ọ̀rọ̀ mímọ́ bá ti délẹ̀ ó ti báwọn àtà àti títí fi rí onímọ̀ tí ó sọ sí ọ̀rọ̀ náà gbogbo ntàláyé màkàn bá wí ẹnẹ dala ìmọ̀ kan ló ma kí ni yẹn tí ó ti hàn sí mi pátápátá. púpọ̀ àbàbà àyẹ̀ pè mí gan látàná so bó ti rí nìyẹn Ọlọ́run kí ẹlòmíín sì ń wí pé àfa yìí ní tì mí ẹlòmíín àní òun ní ti Jaqman ọmọ tí ń jòkó lẹ́gbẹ̀rẹ̀ òun ní máa tì ṣé òun ni múrísídù mi ni àbí èmi ni múrísídù rẹ̀ àfa àtọmọ kéwù èmi ni àfa ọmọ kéwù lòun àwọn ní ọ̀wá tọkùn tèmi wípé n tá a fẹ́ béèrè rè so ní tó bá ti wá béèrè lèmi ọmọ wa mímọ̀ tá a sì ń lo àfa ló ní mímọ̀ so èdè mo ní kèé so òun ló ní màtí ń lò òun náà kẹ́kọ̀ọ́ nù tí Atayese ń sọ ní tó bá wí kalẹ̀ ni àmọ́ gbọ́dọ̀ wọn pé wọ́n ló ń tì í ibo ní ń tì mí sí bẹ́ẹ̀ bá tiẹ̀ tìyàn sójú ọ̀nà mímọ̀ tó bá tìyàn síbi mímọ̀ èyí wọn dà ju kó tìyàn wípé ẹ má dà ẹ má bẹ́ wọn lérí sí èyàn là ń bẹ́ lérí kíní àbí malagbéjáde là ń yin àwọn èèyàn kí. àṣìdáná nǹkan tẹ́nìkan ọ̀dárú ẹ̀ ní. nígbà táwọn nǹkan ń bẹ tí wọ́n yìnbọn káàkiri ayé àwọn nǹkan ń bẹ wọ́n yọ àdá kí àṣìpá àwọn yìí ń dà lúrú mọ́ ẹni wọ́n wá ń sọ̀rọ̀ mímọ́ ló tún di pé níbo tí wàá di pé ẹni tó tún sọ̀rọ̀ mímọ́ lọ́dọ̀ ẹni tí ń dà lúrú yìí káì kí ni ọ̀hún wá dàrú máa ń lójú wípé káì ajẹ́sí wípé ìmọ̀ ọ̀tà láyé mọ́nu. ǹtẹ̀ wílẹ̀ kan bàbá ẹni kò sá mọ́nà mọ́. ayé kò sí àmánà Ọlọ́run jọ dáa fún ẹ inú àìsí àmánà ni wípé rédíò kíní tí ń play wa yìí fídíò yìí táwọn wò yìí àti kíní téèpù tá a máa fi rìkọ́dù ni wàlọ́hì làdìm oníkálukú tó fi làákà ìwò ó ní àmánà ó sì wúlò ju ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ ńgbà míì ó ní àmánà ju ọmọ èèyàn lọ ó sì bá wọn kọ́dọ̀ fẹ́ wúlò ju ọmọ èèyàn lọ ó ní báwo ló ṣe rí bẹ́ẹ̀ bá a ṣe ń wú yín nísìn tẹ́ ẹ bá wò lọ́la lọ́tùnla níjọ́ mẹ́rin níjọ́ márùn níjọ́ mẹ́fà ọjọ́ méjì kọ́dà kọ́ sẹ́yìn oṣù méjì dédé ń tẹ́ wí síbẹ̀ náà ni ọba yín dá padà kò ní fi lékún bẹ́ẹ̀ni tape cassette dédé ntọ́ bá wíbẹ̀ ní ọbọ̀ ọ̀dà padà ẹni fídíò yìí dédé ntọ́ bá wíbẹ̀ ní ọbọ̀ ọ̀dà padà àmọ́ àwọn mẹ́yàn káì mo fẹ́ tírí tìǹtìǹ jẹ́ yín náà lọ́tọ̀ ipe ipò wo làwọn mẹ́yàn wà nínú gbogbo ntọ́rọ̀ òun dá èyí náà wọ́n ti á tírí tì èyí náà ntọ́bì kíkan ó ti tẹ́ bá wá rìkọ́dù nǹkan tẹ́ a máa pé òun ti rìkọ́dù ẹ̀ sọ́dọ̀ tiẹ̀ òun dá a padà gẹ́gẹ́ bá a ti rìkọ́dù ẹ̀ ọmọ èèyàn tó wá wò ó òun ti gbé sílẹ̀ akáyì rẹ̀ tí làákàyè ọmọ èèyàn bá present yẹ ọmọ èèyàn wà fi tiẹ̀ kún. bọ́kàn rẹ bá ṣe ṣiṣẹ́ tó sọ̀rọ̀. bọ́kàn rẹ bá ti rí yọ̀yọ̀ kan kú mẹ́ yọ̀ wá fi bí mẹ́wàá kún yọ̀ wá lọ́ kínní yẹn kẹ́lìmà yẹn padà. òun ni pé lágbájá o ó ní a máa jẹ ajá o. tá a sì sọ bẹ́ẹ̀. tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ lágbájá o
ó ní a máa báyàwó wa sùn lọ́sàn-án àwẹ̀ o. tá a sì sọ bẹ́ẹ̀. lágbájá o ó ní gbogbo sàábí ọ̀wọ̀ náà o. tá a sì sọ bẹ́ẹ̀. so tó bá yẹ pé kínní yìí la bá lọ lè bá wí pé kí la Atayese wí yóò dá wa lóhùn dédé ntí Atayese wí àmọ́ tẹ́ bá lè bọ́ mi èèyàn ọ̀tọ̀ ni bóun ó ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ fún àwọn èèyàn so ọlọ́run ó ṣàmànà gbogbo wa ọlọ́run Muhammadu. alifa wa àgbà Sheikh Ahmadu Labib kìnìún àgbàjì wọ́n ní ẹ̀yìn àti ẹ̀ mọ̀ọ́dún yìí ti dá wa láàlẹ́ débi pé ìjà ń bẹ láàrin. àfa amadamu ààrẹ kọ́sìm. naam. àfa wa Sheikh Ahmadu Labib. hafidhahullah. ọlọ́mọsá bá wọn sàlékún dáadáa. èmi àtàfà Labib ọjà. naam ẹ ṣeun bàbá. àmì àtàfà Labib ọjà àwọn èèyàn yìí náà ni àwọn èèyàn yìí náà ni wọ́n ṣe kínní ni. àwọn ọgbọ́n gbogbo wọn pátá kò sí èyí tí màmú nu wọn kò wá sí èyí tí ò ti tú sí àfa Labib náà lọ́wọ́ nu wọn. bẹ́ẹ̀ni lábẹ́lẹ̀ àwọn green snake. ọgbọ́ bó ti rí nu àmọ́ alhamdulilah ṣé máa pé àfa Labib yẹn ọlọ́run dá àfa lẹ́dà kan ó ti yé báwọn tí ń bá ń lọ ẹ máa wẹ̀yìn báyìí. bẹ́ẹ̀ni. torí ó wọ pé ẹ̀yin tẹ́ni máa lọ ọ̀hún sẹ́ẹ̀ ti padà sẹ́ẹ̀ máa yín mú lọ kankan sẹ́ẹ̀ tó da stand so ọlọ́run sì dé mi náà lẹ́ẹ̀dá kan ọlọ́run fún èmi náà ní àmánà tí ń bá ń lọ kọ́lá tí ń bá máa yẹn jà tí ń bá rí pé ẹni tí ń bá jà yìí o ẹni yìí ó máa lẹ́tọ̀ọ́ sí ìjà èmi náà sì ti máa padà ọ wá mú èmi àtàfà Labib àti dọ́gba ó mú wa dọ́gba padà. àníyàn tó wá papọ̀. àní hẹ́n so àfà sì nífẹ̀ẹ́ mi èmi náà sì nífẹ̀ẹ́ àfà èmi àtàfà Labib ọjà alhamdulillah a ti sọ̀rọ̀ lónìí ní ntótó ní 40 minutes tàbí sọ̀rọ̀ torí tí ń wo ọ̀tá náà nù yí pé káà ni wọ́n mọ̀ wá dé Labib náà Labib àfà Labib sì ni tó bá pàdé mi tí ó wí ni wípé we are 2 elephants okay 2 elephants ọ̀yá yẹmi àjẹ 2 elephants bàbá ti máa wí nù so ọlọmọsá má bọ́lá àfa Labib náà jẹ alibarikola Muhammadu Rasulullah ọlọmọ má fi nǹkan kan sí wọn má fi nǹkan kan sí àwa náà ó gbé wa lékè gbogbo tí ń jẹ́ munafiki gbé wa lékè tí ń jẹ́ munafiki gbé wa lékè tí ń jẹ́ munafiki ọlọmọ Muhammadu Rasulullah Allahumma aati qulubana taqwaha wa zakkiha wa anta khayru man dakkaha anta waliyuha wa mawlaha ni'mal mawla wa ni'man nasir wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.